tó pé wọ́n gbé oxygen sí níbo wọ́n gbé oxygen sí lára yóò máa fi mí ọ̀n bẹ láyé ọ̀n bẹ gan mo rí mo mọ àwọn tó pé tí a bá lọ sí school náà tá nígbà tí mo wà Saudi Arabia tí a bá lọ sí ilé ìkàwé wo ó ti gbé kiri kan sí lẹ́gbẹ̀ẹ́ ní fi ń sẹ̀mí gbogbo ata àjókòó yìí ta ní ẹgbẹ́njì sí la ti fi mí kí ló mọ̀ wí o alhamdulilayi rabbil alamin kò sí àlénjìn tó mí ẹnìkan lọ sí hospital kan wọ́n á sọ wípé fún àti àwọn ni pé ó ní ìdí kó lo oxygen láti fi máa fi mí wọ́n wá sọ pé ní tí ó na owó báyìí ni owó náà pọ̀ aláàrẹ̀ wọn bẹ̀rẹ̀ sí máa sun ẹkún ó ní èso owó tóun ó fi ilẹ̀ lé ṣégéni nípa òun lẹ́kún ṣùgbọ́n oore tóun ò dúpẹ́ láti ijọ́ yìí nípa òun lẹ́kún àti bóun ti ń mí tóun mí lọlẹ̀ tóun mí lókè àti nǹkan ńlá ni ọlọ́run òbí lè rékè mú kí ni wá níjọ́ kan tára àwọn ọ̀wáyá ní ìsìn ẹ̀ríkọ́ kò fẹ́ lu oxygen o níjọ́ kan yóò máa náà wọn ní $100 àsọ̀rọ̀ tọ́pọ̀ ọlọ́run sí fún ẹmọ ìyá mi ẹjá máa dúpẹ́ fọ́lọ́run o ẹjá máa sí kí ni dúpẹ́ fọ́lọ́run lọ́sọ̀kọ́ alhamdulillah lakal hamdu ya maulana ala kulli ni'matin ẹ̀sìn sẹ́yìn gbọ́ o ọlọ́run sọ tààlà wọ́n sọ pé alhamdulillah ọpẹ́ ni fún ta ni ọlọ́run alladhi anzala ala abdihi alkitaba ọpẹ́ ni fún ọlọ́run náà o ọba tó pọ̀ ńlá mọ́sìn kí ni ọpẹ́ jẹ́ tọ́lọ́run fún ọ̀pọ̀ nínú ẹ̀ ọpẹ́ ń jẹ́ tọ́lọ́run nípa àpò ní rabbil alamin lọ́fà alhamdulillahi rabbil alamin ọpẹ́ àtẹ̀yìn jẹ́ tọ́lọ́run ọba subhanahu wa ta'ala wọ́n bá ṣe wípé òun ni ọba tí ó jẹ́ ẹni tó dá gbogbo ẹ̀dá pátá onítọ́jú gbogbo ẹ̀dá tí ń bẹ lókè àti tí ń bẹ níbo ní bẹ ńlẹ̀ àwọn ẹ̀dá tá ń bẹ ńlẹ̀ tá a jẹ́ èèyàn a jẹ́ kanú ẹ̀ tí ń ṣe kíni tí ń sẹ̀mí ńlẹ̀ ni àwọn ẹ̀dá tó lọ ń dápọ̀ àwọn ìta àfojú ló ṣe kíni ọ̀pọ̀ níbi ilẹ̀ kọ̀ọ̀kan ọlọ́run dáwọn kan bẹ́ẹ̀ ẹ̀mọ̀ yá mi ṣe rí alhamdulillahi الذي أنزل على عبده الكتاب الذي أنزل على عبده الكتاب Allah subhanahu wa ta'ala ọpẹ́ ni fún Ọlọ́run bá tó jẹ́ wípé ó sọ tírà kalẹ̀ ó sọ tírà mímọ́ kalẹ̀ fún ẹrú rẹ̀ tí í ṣe Ànábì Muhammad sallallahu alaihi wasallam máa gbọ́ o ẹ máa gbọ́ o ọpẹ́ ni fọ́lọ́run bá tó sọ tírà mímọ́ kalẹ̀ fún ẹrú rẹ̀ tí í ṣe Ànábì Muhammad sallallahu alaihi wasallam ọmọ ìyá mi ṣé ẹ mọ̀ pé ọ̀gá oyè téèyàn gbà láyé yìí ló bá ju ọlọ́run ọ̀gá oyè téèyàn gbà ṣe pé ayé bí àwọn agbóyè tọ́pọ̀ abẹ́ẹ̀kọ́ ó lè bá kalẹ̀ yìí yóò gba eléyìí wọ́n fò lóye báyìí bí a ti ń lékún bí ẹ̀kọ́ sí náà mọ̀ gba kíni náà mọ̀ gboyè sí abẹ́ẹ̀kọ́ náà bá yóò gba kíni o professor abẹ́ẹ̀kọ́ yóò mọ̀ yá mi jẹ́lẹ̀ mọ̀ pé nítọ́lọ̀bọ̀ sọ́nà tàà tó fún àdúyà sálám ọkọjá gbogbo àwọn oyè kéékèèké hùn tó ní pẹ́ta yẹ́ lásán gbogbo eléhùn ẹ̀ mọ̀ yẹ̀ tó tóbi jù Abdullah ọgbọ́ oyè tí ó dá aláyé jù ọgbọ́ oyè tí èèyàn gbà wọ́n ju ọlọ́bọ̀ sọ́nà tààlá tí ó fi jẹ́ ìtọ́lọ̀ ọyọ̀nú sí ní kọ́ máa jẹ́ kí ni o Abdullah ẹni ọ̀rọ̀ lọ́n sìn ẹni tó sì kí ni ẹrú ọlọ́run tí ń sin kí ni tí ń sin lọ́run ọgọ́ oyè tí èèyàn gbà nù tó lọ́n bá ní kí èèyàn máa jẹ́ Abdullah tí sì ń ṣiṣẹ́ rẹ̀ àwò ó ti gba gbogbo oyè ayé àtàlìkì àmà kí ló fà á nígbà tó lọ́ba sọ́nà tààlà tó bá níbi wàsàrà sálám
tó mú rin ìrìn òru tó mú rin ìrìn òru tí ń pè ní al-Isra wal-Mi'raj wọ́n gbọ́ ìrìn òru ó mú rìn rí nínú tó jẹ́ nǹkan àrísàmì lọ́wà wípé ọlọ́run mú ta ni ó mú ẹnìkan kó nílẹ̀ lọ sí òkè sánmà kìíní sánmà kejì sánmà kẹta sánmà kẹrin sánmà karùn-ún ìkẹfà ìkeje ta ló mú rìn wọ́n gbọ́ wọ́n sọ pé subhanalladhi asra bi abdihi layla min al-masjidi al-harami al-masjidi al-aqsa alladhi barakna hawlahu linuriyahu min ayatina innahu huwa as-sami'ul basir. ó ní tí wọ́n máa jẹ́ ẹnbá lọ́dọ̀ wa lásán àwọn tá a jẹ́ irú tá a jẹ́ yèkéké tá a bá ń filà káàrí wá wò pé láàmú rí wọ́n mú lò òkè wọ́n gbé lọ sókè tẹ́ bá láwọn àwọn tí wọ́n tara wọn jẹ tẹ́ bá láwọn ṣèwòṣèwò tí wọ́n tara wọn jẹ wọ́n pé àwọn ti kíni àwọn ti gbó sámà lọ ṣe tọ́ ní gbé kiri o gbogbo gbó sámà wo kí ló wà tí ń sọ wọ́n fẹ́ máa fi ṣe fáàrí kó o sí kíni wọ́n ti di nǹkan kan wọ́n ti kó o nírú kíni máa kó ṣe tọ́ ní ẹjọ́ sí é sáà gbọ́ o wọ́n máa kó rí pé kéèyàn ó go òkè lọ wọ́n ti kó o ní ẹ̀dáró ti kíni wọ́n ti di nǹkan míì àníbi ọ̀sán sálám àníbi ọlọ́run ni ọlọ́run tó wá ní pé wò ó tún fẹ́ dá ọlọ́lá kan ẹgbẹ́ wo ìmọ̀ ìrìn òru ìmọ̀ wá sókè ẹgbẹ́ nǹkan láni tí èyí bá sẹ́ni ọlọ́run bí wọ́n ti di kíni wọ́n ti di kíni wọ́n ti nǹkan míì wọ́n gbọ́ o ẹ bá ń gbọ́ gan náà ó lè fẹ́ sọ ẹni tó ìbá ṣẹlẹ̀ sí ó lè fẹ́ sọ di nǹkan míì àbẹ́ẹ̀kọ́ àwọn tó bá jẹun fẹ́ àníjù wọ́n lè máa wí tí ọ̀dà kan bẹ̀ ọ̀rọ̀ tó kọ́ takoso ọ̀nà àníbẹ̀ sálám lọ́nà bá wọ́n lè gbé àníbẹ̀ ti di kíní kan ó di kíní kan ó di àníbẹ̀ sálám òjíṣẹ́ ọlọ́run ní ẹrú ọlọ́run bá sọ tálá ni ọlọ́run wa jẹ́ oyáyé pé wò ó tóun ti bóun ti wá mọ rìnrìn òru tóun mú ṣe ń tẹ́lẹ̀ tí ò ṣẹlẹ̀ fáwọn ẹ̀fẹ̀yìn ẹ̀dá subhanalladhi asra bi abdihi layla ọ̀tọ̀ wo ó yẹ tá a fún kò di nǹkan mìíràn kò kú òjíṣẹ́ ọlọ́run ni ẹni ẹ̀sà ni àmọ́ kò kú òní kí ni abùdì yìí kí ló jẹ́ ẹrú ọlọ́run báàsì ó sẹ́ ìwọ́n tó mọ̀ pé kí ni kan tó mọ̀ ròyìn àròjù àbí èrò àròjù sí lórí tọ́sẹ̀ lẹ́hùn wọ́n pé oyè tó gbà náà ohun tí ó ti tóbi tó yìí ó ní abùdì yìí ní mọ́ni fọ́lọ́run tó ṣe kí ni tó mú ẹrú rẹ̀ sí kí ni tó mú rin ìrìn òru ẹ máa kíyèsí o ìbéèrè kan mẹ́fọ́ gbọ́ kálukú lè rẹ o mọ̀ gbọ́ o àbí àsálùmà tó ń lọ àwọn nǹkan bẹ̀rẹ̀ yóò máa rí abẹ́ẹ̀kọ́ yóò máa jẹ́ nǹkan ìmọ̀pẹ́ kí ló máa wí subhanallah subhanallah abẹ́ẹ̀kọ́ subhanallah tí ìbá ń rí nǹkan tó ń jẹ́ nǹkan ìmọ̀ fún kí ló máa wí subhanallah ó sẹ́ abẹ́ẹ̀kọ́ abẹ́ẹ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ subhanallah ọlọ́run pé subhanalladhi asra yabdi yìí wọ́n gbé nǹkan tó lọ rí àwọn nǹkan ìmọ̀ ní fọlọ́run tó jẹ́ kúrò ọ̀sẹ̀lẹ̀ o wọ́n sì gbọ́ o àmọ́ bí yìí nǹkan alhamdulillahi alladhi anzala ala abdihi alkitaba ó sẹ́ ọpẹ́ ní fọlọ́run ọbẹ̀ èyí tí ó sọ ọ́ kalẹ̀ ó mú rìn òru ó ń jẹ́rù òun tó wá sọ láfún tọ́lá náà wá kàǹkà ó náà lọ́lá mímà Allah alhamdulillahi kí ló wá jẹ́ tọ́lọ́hun ọpẹ́ ní fọ́lọ́hun ẹ tọ́lọ́ bá bó ní mímà afárí pé tọ́lọ́ bá bó ní mímà ó tó wá ó tó fi ń kọ́ ẹlòmíì wọ́n ní sẹ́ máa ń pè lórí ní sẹ́mà ní azim ẹni ńlá ní kíni ní máa ń pè ta ni ẹni tó bá jẹ́ pé wò àfa ọlọ́run ni ó tó àwọn fi ìmọ̀ rẹ̀ kọ́ jẹ́ mọ́rọ̀ sí azim ẹni ńlá subhanalladhi asra bi abdihi layla eléhùn àmìlẹ́yìn alhamdulillahi alladhi anzala ala abdihi alkitaba ọpẹ́ ní fọ́lọ́run ọba
ọlọ́run náà tó jẹ́ wípé òun lọ sọ tírà mímọ́ kalẹ̀ fún ta ni fẹ́rù ẹ̀ ọlọ́run ti wá ní ọmọ tó tí ń sọ nǹkan tó jẹ́ kó jẹ́ nǹkan èèmọ̀ tó àbí ń sọ nǹkan tó jẹ́ pé ìsìn ní ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ bó ti gbé ìṣẹ̀lẹ̀ ní ìsìn báyìí kò sọ́ di nǹkan míì ju òjíṣẹ́ ọlọ́run lọ wọ́n ń jẹ́ ní pé òjíṣẹ́ ọlọ́run tó jẹ́ kí ni ábùkù